ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ abiodun gani adams ó mà ti sọ̀rọ̀ sókè. Ó ti tú àṣírí ńlá nípa ìjọba tó wà lóde yìí, ìyẹn ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu. Bẹ́ẹ̀ ni lóògùn ọ̀fẹ́ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣàpọ́nlé ààrẹ ọ̀nà kakanfò ti jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà, pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n ń gbé lásìkò yìí, ó ṣeé ṣe o kí ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kó máa ṣàkóso orílẹ̀‐èdè nàìjíríà lọ, tó sì ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni yóò kópa nínú ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀, ìyẹn ọdún 2027 tí à ń wò lọ́ọ̀kan yìí. ẹ̀rọ ti wí pé kùrùkẹrẹ ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó ti gba orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀‐èdè nàìjíríà, tó sì jẹ́ pé bí àwọn alátakò bí wọ́n ṣe ń sáré kiri lórí bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu, pàápàá àwọn ẹgbẹ́ òṣèlú african democratic congress adc tí àwọn gbajúmọ̀ olóṣèlú bíi alhaji atiku abubakar, peter obi, abdulrauf adesoji arẹ́gbẹ́ṣọlá, david mark, rotimi amechi, malam nasir el-rufai, amòfin abubakar malami, sẹ́nitọ̀ rabiu musa kwankwaso, sẹ́nitọ̀ dino melaye, babachir lawal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n wà nínú ẹ̀. Ẹ rí i pé inú ẹgbẹ́ òṣèlú náà, ìyẹn adc, ni wọ́n kó ara wọn jọ sí láti fi gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu. Ṣùgbọ́n pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, pẹ̀lú bí àjọ elétò ìdìbò, ìyẹn àjọ independent national electoral commission inec, bí wọ́n ṣe fi òfin bí wọ́n ṣe fi de ẹgbẹ́ òṣèlú adc lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà, pẹ̀lú bí ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ náà bó ṣe ń jẹ́ kó di mọ̀ pé òun ló yẹ kóun wà nípò alága, tó sì jẹ́ pé nítorí rògbòdìyàn yìí ló jẹ́ kí àjọ inec kan sì gbégi lé ẹgbẹ́ òṣèlú adc dìgbà tí ilé-ẹjọ́ yóò bá wọn yanjú ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ yẹn ààrẹ gani adams sọ pé ó léwu fún democracy orílẹ̀-èdè nàìjíríà. Ó ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò ayé ìjọba ológun lọ́dún 90s, ó ní níwọ̀n ọdún 90s, ó ní náà ló tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Gani adams sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní ìrántí agbẹnusọ ẹgbẹ́ afẹ́nifẹ́re tẹ́lẹ̀ olóògbé yínká odù mákindé tó wáyé nínú gbọ̀ngàn airport hall tó wà ní ìkẹjà, tó wà nínú gbọ̀ngàn ilé ìtura airport hotel ní agbègbè allen, ìyẹn ní ìkẹjà ní ìpínlẹ̀ èkó, tó sì jẹ́ pé níbẹ̀ ni Gani Adams ti tú àṣírí wípé ìgbésẹ̀ tí ìjọba tí wọ́n ń gbé, tí wọ́n ń fi ilé ẹjọ́ tó fi ń dá sí ọ̀rọ̀ òṣèlú, ó ní ó léwu, ó sì lè ṣeé ṣe kí ó pa gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò, èyí tí ó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC nìkan kó máa dá ṣe ìjọba lọ.